ìyẹn most especially àwọn ọmọ àjòkúta mọ́mú mi tí bá sọ pé ọmọ àjòkúta mọ́mú mi mo rí fà sí àwọn east ni ó fún wọn ní opportunity débi pé ní tẹ́ bá wo Alaba International wọ́n ti gba gbogbo bẹ̀ mọ́ Yorùbá lọ́wọ́ tẹ́ bá wo Toyota lọ́nà Òṣòdì wọ́n ti gba gbogbo bẹ̀ yẹ wọ́n ti gba mọ́ Yorùbá lọ́wọ́ tẹ́ bá lọ sí trade fair wọ́n ti gba gbogbo bẹ̀ wọ́n ti gba mọ́ gbogbo ọmọ Yorùbá lọ́wọ́ ẹ̀yin lọ sí Òkè Àárín nídùú mọ́tà gbogbo bẹ̀ yẹn lọ́mọ Ìgbò ti gbà mọ́ gbogbo Yorùbá lọ́wọ́ wọ́n tún wá ń sọ confidently wípé ní Lagos is no man's land. Lagos is no man's land. Ó máa ń jẹ́ ìyàlẹ́nu fún mi pé ní àwa Yorùbá tọ́lọ̀ ń bless wa a ní alókun lẹ́kọ̀ọ́ alókun ní Sadi Badagry alókun Londo Ọlọ́run bless wa pẹ̀lú resources àwọn ò sì lórí láyà láti lè lọ sílùú wọn ká máa lọ sọ pé nílé kí wọ́n ń pè Anambra is no man's land àbí Enugu is no man's land kò sí ètò bídà nínú Yorùbá àwọn rírú opportunity yẹn wọ́n wá ń lalẹ̀ nílùú bàbá wa ẹ wò ṣe rí Imo state Anambra state Ebonyi state tẹ́ bá total state yẹn díẹ̀ ló fi ju Ondo nìkan lọ ní in terms of land mass díẹ̀ the difference tó fi ju Ondo lọ kò ju nǹkan bí 500 square kilometer lọ in terms of land mass because the entire Ondo state 15,500 square kilometer ní Ondo state 15,500 square kilometer èló ní Imo 5,530 square kilometer èló ní Anambra state 4,844 kilometer mélòó ní Ebonyi state 5,670 square kilometer tẹ́bá mọ̀ total àti Imo àti Anambra àti Ebonyi tẹ́bá total àwọn state mẹ́tẹ̀ẹ̀ta yẹn papọ̀ ó jẹ́ 16,000 àti 44 square kilometer mélòó wá l'Ondo Ondo jẹ́ 5,530 square kilometer sọ́lọ́run ò kẹwàá Ondo lásán ó ti fẹ́ ju gbogbo the entire state mẹ́ta wọn lọ the difference is just about 500 ó tán ní o just only Ondo àdàkọ Ọ̀yọ́ state o àdàkọ other state Ondo nìkan tó nídìí eléyìí àwa ń sọ fún àwọn ọmọ ìyá wa ipe ní tẹ́ ẹ bá join wa nísìn ojú máa padà tì yín ni ibi tẹ́ ẹ fọkàn sí adaran mọ tó ń ṣe wọ́n mọ tí wọ́n ń ṣe òun ló fà tó fi sọ ipe ní muslim ticket àwa ti sọ láti ilẹ̀ wá a ní adaran ní ọ̀gá òun ló ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ẹ̀yà yòókù ní kẹ́tẹ́kẹ́tẹ́ o tí kì í bá ṣe bẹ́ẹ̀ gbogbo wọn lọ ń rábà bàbá àwọn adaran wọn lọ ń bẹ̀ wọ́n pé kí wọ́n ṣàánú àwọn kan ń bẹ̀ wọ́n tún wá dictate fún wọn pé okay tó bá fẹ́ rí vote lọ́dọ̀ wa tó bá mọ̀ pé o fẹ́ rí vote lọ lo muslim ticket ẹ wá wọ agbárí tí wọ́n lò nísìn wọ́n wá tarí Àtíkù síta wọ́n ní kó náà bọ́ta Àtíkù ó ti gba ticket wọ́n wá mú ọ̀kan lára àwọn tó wà ní north yẹn wọ́n ní kó fi ṣe gbákejì sẹ́rí pé ní wọ́n kàn ń gbá wa ni a tún wá rí àwọn bàbá wa ìyẹn ló ń jẹ́ ìbànújẹ́ fún mi tó tún wá ń pariwo pé àwọn endorse Obi kí ló dé kí ló kàn wá pẹ̀lú Obi from restructuring to Obi ẹ dákun báwo ni federal government gan onímọ̀ wò pé ní àwọn Afẹ́nifẹ́re yìí pé ní àwọn tó ń pè láfẹ́nifẹ́re ó dà pé àwọn gan wọn ò tí ì ní focus ẹ̀ ń pariwo restructuring ẹ̀ tún ń pariwo pé ní Obi ni kó lọ dìbò fún ó ṣe àwọn táwọn sọ pé ní Yorùbá nation ẹ rí i pé ní àgbọn kò sí ní tó kàn wá ní táwọn sọ ni pé ní Yorùbá nation Yorùbá sovereign nation táwọn fẹ́ nìyẹn kò sí ní tó kàn wá pẹ̀lú àwọn election àwọn ò ní bá wọn dìbò wọn sì ní jẹ́ kí ìdìbò gbáyé pẹ̀lú ògo Ọlọ́run a máa wọ́ ọ̀nà láti lè convince gbogbo àwọn ọmọ ìyá wa láti fi lè ṣàlàyé fún wọn pé tọ̀ àwọn people yìí tẹ́ ń wò yìí o amúnusìn ni wọ́n ti ń fi ìyà jẹ wá kìí sọ̀rọ̀ ọdún mẹ́wàá kìí sọ̀rọ̀ ọgbọ̀n ọdún kìí sọ̀rọ̀ ọgọ́ta ọdún tí kì í bá jẹ pé kí ni ẹ dákun só ṣe gbọ́ nílùú tó yẹ pé ní àwọn ìran míì ló wà ń bẹ̀ ìlú tá ń pè nílùú àwọn Haúsá kó wá jẹ́ pé ní adaran tó wá láti ta minority tó wá láti ta ó wá gbàlú mọ́ ẹni tó nílùú lọ́wọ́ ó wá gba gbogbo àwọn tá a bá pè ní lọ́balọ́ba gbogbo wọn pátá àwọn adaran ni gbogbo àwọn ìjòyè pátá àwọn adaran ni even tẹ mọ́ àwọn district head tẹ mọ́ ward head tẹ mọ́ village head adaran gbogbo wọn tẹ gbogbo àwọn gómìnà wọn nísìn adaran náà ni gbogbo wọn àwa sọ pé níbo la Haúsá wà àárí wọn
à ń fi àsìkò yìí sọ fún àwọn ọmọ ìyá wa káwọn náà tẹ́tí fún tí mò ń sọ yìí nísìn kán lọ confam tó wá pé rọ́ ni ipe ni kán lọ ka history kí ni tó ṣẹlẹ̀ sí àwọn Haúsá wọ́n gbalẹ̀ wọn ni wọ́n wá fi ẹ̀sìn wọ́n fi cover ojú wọn ó wáyé pé ní gbogbo ipò pápátá ẹ̀yin náà wá wo ọdún tó ti wà lórí ipò nísìn látìgbà tó ti májì Northern Protectorate and Southern Protectorate òun ni wọ́n ti ń jẹ mọ̀lá wọ́n ti kẹ̀yìn àwọn Haúsá wọ́n ti kẹ̀yìn wọn sóòrùn alẹ́ ó wá dàbí pé ẹ̀yà yẹn ò wá exist mọ́ ẹnu kankan tún ò rí gbà lẹ́nu wọn tún ò rí gbà lọ́dọ̀ àwọn Haúsá òun náà ní èdè nìkan ní ò rí gbà. So à ń fi àsìkò yìí sọ fún àwọn ọmọ ìyá wa pé ní tá a bá ń sọ̀rọ̀ nípa òbítúbitú owó ọ̀dọ̀ wa ni NNPC ọ̀dọ̀ wa ni Customs ọ̀dọ̀ wa ni Federal Inland Revenue ọ̀dọ̀ wa ni tá a bá ń sọ̀rọ̀ nípa Federal Inland Revenue Corporate Income Tax yìí wà gbogbo àwọn company oríṣiríṣiríṣi Èkó náà ló pọ̀jù sí àti Ogun State tó bá sọ pé ní ibo ni iléeṣẹ́ wà lónìí nísìn tó kù ẹnu wọn bá tó kù tó pọ̀ sí òun náà ní Ogun State followed by Lagos Ogun ti gbà mọ́ Lagos lọ́wọ́ Ogun State followed by Lagos. Now àwa ń sọ fún àwọn ọmọ ìyá wa pé ní gbogbo àwọn iléeṣẹ́ yìí gbogbo àwọn taxes tó fi federal government ń gbà owó yẹn làwọn fi ń develop ọ̀dọ̀ wọn lọ́hùn. Corporate income tax ó wà látara tax tó ń gbà ní táwọn Federal Inland Revenue ń gbà. Education tax, information technology tax, pension contribution, industrial training fund contribution, national housing fund contribution, employee compensation scheme, petroleum profit tax, capital gain tax, withholding tax, value added tax, stamp duty, luxury tax. Gbogbo àwọn taxes tá à ń sọ yìí ilẹ̀ Yorùbá náà ni wọ́n ti ń gba gbogbo owó yìí wọn ò rí ìgbà lọ́dọ̀ títí wọn. Nigerian Port Authority ọ̀dọ̀ wa ni Nigerian Maritime Administration and Safety and Agency tá à ń pè ní NIMASA ọ̀dọ̀ wa ni gbogbo ọ̀nà tó tí wọ́n ń rí owó yìí ọ̀dọ̀ wọn àwọn páàkì ẹni o 80% owó yẹn ó ń lọ sọ́dọ̀ wọn. Ẹ wo owó táwọn custom ń rí ní Port Authority ní Apapa Command ní àbí Tinkan Command àbí Lagos Airport Command àbí Kirikiri Command àbí Seme Command àbí Tinkan Island Command àbí Lagos Industrial Command àbí Ogun Command gbogbo àwọn ibi tí àwọn people yìí ti ń rí òbítúbitú owó nù yẹn Ọ̀yọ́ Ọ̀ṣun Command Ondo Èkìtì Command Kwara Kogi Command gbogbo àwọn bíi bọ́dà tó ti ń rí wọ́n rí òbítúbitú owó ní federal government rí owó yẹn tó bá rí owó yẹn wọ́n wá kó lọ sí ọ̀dọ̀ tiwọn lọ́hùn kí ni wọ́n fẹ́ ṣe wọ́n wá sọ pé táwọn bá fẹ́ share rẹ̀ wọ́n ń share rẹ̀ lórí land mass wọ́n ń share rẹ̀ lórí population wọ́n ń share rẹ̀ lórí social development wọ́n ń share ọgbọ́n táwọn ń dá ni pé ní wọ́n ti kọ́ọ̀tì ilẹ̀ Yorùbá wọ́n ti lọ májì ẹ̀ mọ́ sẹ́yìn gan ò tó ronú fáwa Yorùbá ìlú yín ilẹ̀ yín ilẹ̀ bàbá yín àwọn ọmọ aládé wọ́n máa pè wọ́n ní north tọ́rọ̀ òṣèlú bá ti dé wọ́n ní northern state tó bá ti jẹ́ pọ́rọ̀ òṣèlú wọ́n ní northern state tó bá ti wá di pé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà dé wọ́n wá sọ pé ní bèrèbè ni wọ́n ń pe Yorùbá kí là ń pè ní bèrèbè ìtumọ̀ bèrèbè ni pé ní ẹlẹ́nu méjì ni wọ́n ń pè ní bèrèbè ń tó ń pè wá nìyẹn ẹlẹ́nu méjì. láwa ọmọ ìran aládé àwa tún ní bèrèbè. ẹlẹ́nu méjì òun ni wọ́n ń pe Yorùbá wọ́n ní Yorùbá ẹlẹ́nu méjì táwa bá wá pé wọ́n àwọn wàá sọ wípé ní àbókí kí là ń pè lábókí ọ̀rẹ́ ní ń jẹ́ bẹ́ẹ̀ kìí ṣe ebú ọ̀rẹ́ ní ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tẹ́bá tún wá rí Yorùbá ẹ wá rí Yorùbá náà tún wá sọ pé ní tó máa bí léèrè pé ní ìran àwọn ènìyàn ní bèrèbè lòun àyè ní bèrèbè lòun ngbà tí ò mọ̀ túmọ̀ ẹ̀ kò mọ̀ pé èébú ni kò yé ẹnu àwọn tó bá fẹ́ bínú nínú wa yóò wá sọ pé ní ẹranko làwọn pípù yìí àwọn míì náà táwọn náà ti wá gbé Ìbàdàn tó ti gbọ́ Òṣogbo tó ti gbọ́ Ọ̀yọ́ tó ti gbọ́ Yorùbá àwọn náà wá sọ pé ní òkè ẹ̀ ń pè àwọn ní ẹran òkè tó wá pé ẹ̀ ń pè àwọn lẹ́ran òkè àwọn náà gbà pé ẹranko làwọn ń tòótọ́ ṣùgbọ́n ẹ̀yin ni koríko táwọn ń jẹ koríko ẹ̀yin gangan ni koríko torí pé àwọn làwọn ń jẹ yín so tẹ́bá ti ní ẹranko làwọn á jẹ́ pé koríko lẹ́yìn torí àwọn gangan là ń jẹ yín àwa àjọ wa wà papọ̀ ẹ lè rí káwọn bọ́ọ̀tà kan sọ pé àwọn fẹ́ pín pé kí kálukú mọ́ lọ́nlọ́ ẹ̀ ò ní sọ bẹ́ẹ̀ torí pé kí ni wọ́n ti mọ̀ yí pé ní ọ̀dọ̀ àwọn làwọn ń jẹ mùlá
ó wá sínú láàánú tá a wá rí àwọn bàbá wa tẹ́ ń jà raburabu ẹ̀ ń sọ pé restructuring ẹ̀ ń jà raburabu from restructuring to obedient from restructuring to obedient ẹ dákun torí tọlọ́run from fry pan to fire from restructuring to obedient kí lòbí fẹ́ ṣe fún yín òbí tó òun náà ti sọ rí ó ti sọ pé Lagos is no man's land lóbi tẹ́ ń wò yẹn kí lòbí fẹ́ ṣe so ohun agbọ́kànlé so òbí ni ó tún ni ó yọ wá kó lóko ẹrú nísìn instead tó yẹ ká pàdípọ̀ ká cooperate kẹjọ yín wá kẹjọ yín train kájọ ja ìjà yìí ká gbára kúrò lọ́wọ́ àwọn amúnisìn yìí àwọn ẹni bí àwọn ìran tó pé ní ká máa pààyàn kò jọmọ́ kankan lọ́dọ̀ títí wọn àwa rí i pé ní ìjọ àgbáyé ẹ wo àwọn Global Terrorism Index tí wọ́n ti sọ pé ní the fourth most deadliest terrorist group in the whole world